ẹ má fún wa ní ìrètí asán mọ́, ará ni àwọn aráàlú, ọmọlúàbí progressives síjọba àpapọ̀ nígbẹ́rẹ́ ìpàkọ́. Bí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ṣe àyájọ́ ìrántí June 12 lọ́jọ́ Tọ́sídẹ̀ẹ́ tó kọjá, àgbáríjọpọ̀ àwọn olóṣèlú kan ọmọlúàbí progressives tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn mínísítà fún ọ̀rọ̀ abẹ́lé lórílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá ni ó ti sọ̀rọ̀ ìtùnú ránṣẹ́ sí àwọn aráàlú tí ara ni tí ìgbé ayé kò sì rọrùn fún. Nínú àtẹ̀jáde kan tí akọ̀wé ìpolongo wọn Àbọ́sẹ̀dé Bùsáyé Olúwaṣeun fi síta ló ti gbóríyìn fún ẹ̀mí ìfaradà tí àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní láì fi ti ètò ọrọ̀ ajé àti àìsí òótọ́ láàrin àwọn olóṣèlú tó ti di bárakú nínú ìjọba tiwantiwa lórílẹ̀-èdè yìí ṣe. Ó ní June 12 kìí ṣe ọjọ́ kan lásán, ó jẹ́ ọjọ́ mánigbàgbé tí wọ́n gba ohun tó jẹ́ ẹ̀tọ́ tí àwọn aráàlú finúfíndọ̀ fún MK Abiola lọ́sàn-án gangan. Ṣùgbọ́n ó ṣeni láàánú pé gbogbo àfojúsùn Abiola lásìkò náà ni àwọn olóṣèlú àsìkò yìí kò kà kún mọ́. Lára àwọn àfojúsùn MK Abiola gẹ́gẹ́ bí ọmọlúàbí progressive ṣe ṣàlàyé ni fífi òpin sí àìní àti òṣì, ìdájọ́ òdodo, ìpín dọ́gbandọ́gba láì fi ti ẹ̀sìn, ẹ̀yà tàbí ẹgbẹ́ òṣèlú ṣe nípasẹ̀ èyí tí ayé yóò fi dùn fún gbogbo ènìyàn. Àmọ́ ṣá, ebi òpàgbà fọwọ́mẹ́kẹ́ ló wà láàrin ìlú báyìí. Àwọn ọ̀dọ́ kò ríṣẹ́, àwọn àgbẹ̀ kò lè lọ sóko nítorí kò sí ààbò fún ẹ̀mí wọn. Iná mọ̀nàmọ́ná kò ṣeé kọlù, bẹ́ẹ̀ ni ìnira ńlá làwọn oníṣẹ́ ọwọ́ ń kojú pẹ̀lú bí gbogbo nǹkan ṣe gbówó lórí lójoojúmọ́. Ọmọlúàbí progressives wá ké síjọba àpapọ̀ láti tún èrò wọn pa kí wọ́n sì sinmi lórí ìrètí asán tí wọ́n pariwo káàkiri. Kí wọ́n pèsè ohun tó jẹ́ ìjọba tiwantiwa nítòótọ́ fáwọn aráàlú, nínú èyí tí kìí ṣe àwọn olóṣèlú àtàwọn alágbára nìkan ni wọn yóò máa gbádùn.